Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Eléyìí tí mo mú wá fún wa lónìí ni oògùn ìṣẹ́gun ọ̀tá. Tọ́tá bá pọ̀ lápọ̀jù, nǹkan tí a lè ṣe òun náà ni eléyìí. Mo dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ ti subscribe sórí ètò yìí, ẹ ṣé o. Àbùdí ni ti olókun, àbùdí ni ti ọlọ́ṣà. Gbogbo wa pátápátá a ní wá owó tì láṣẹ Èdùmàrè. Ẹ̀rí eléyìí tí mo mú wá fún wa lónìí ó ní gbẹ́rẹ́ ìṣẹ́gun ọ̀tá tí a máa ń ṣe. Ṣẹ́rí Ọlọ́run Elédùmarè ó dá àwọn nǹkan lóríṣiríṣi fún wa. Àfẹni tí ò bá mọ̀ pé nǹkan ń bẹ lókù. Ṣé mọ̀ pé irun orí wa lásán, irun orí wa tọ́lọ́run ṣẹ̀dá fún wa yìí oògùn ni. Ìkànnà ọwọ́, ìkànnà ẹsẹ̀ wa oògùn ni. Kódà itọ́ wa, itọ́ tá ń tu oògùn tó ni. A lè lo itọ́ ara wa ká fi so oògùn, a lè lo ìtọ̀ ìdí wa ká fi so oògùn. Kò sáburú ńbẹ̀. Nígbà tá bá ti fi bà tèèyàn jẹ́, pé a fẹ́ fi dáàbò bo ara wa ni. Kò sáburú ńbẹ̀. Tọ́tá bá pọ̀ lápọ̀ jù la máa ń ṣiṣẹ́ yìí. Nígbà tí mo wà ní kékeré, yẹ kí n mú tàn kékeré kan wá kẹ́ lè mọ̀ pé agbára ń bẹ nínú ewé àtegbò. Nígbà tí mo wà ní kékeré, bàbá mi àti àwọn ilé kan, mo fọkọ bò wọ́n láṣìírí, wọ́n jọ ń jà sílẹ̀. Èmi sì kéré. Ará ilé àwọn tí wọ́n jọ ń jà sílẹ̀ yẹn bó ń ṣe wá rí mi lọ́dún náà. Wọ́n pe kinní kan ní metí, ní ìmọ̀ tẹ́yìn ń pè é, tá máa ń fa ìlà sílẹ̀ lẹ̀. A wá ju òkúta mọ́ fẹsẹ̀ sún kinní yẹn. Kinní yẹn lèmi àtàwọn ẹgbẹ́ mi ń ṣe. Bí ọkùnrin yẹn ṣe rí mi nìyẹn, ó ní ọmọ bàbá mi dé, ọmọ rẹ nìyí, ó bá kàn mí níkò, mi ò sẹ́ mi ò ró o. Mo sì kéré àgbàlagbà lẹ́ni tí mò ń sọ yìí. Mo wá sọ fún ẹni yẹn pé Ọlọ́run ó sì mú ọ o. Wàláhì Ọlọ́run mú níjọ́ náà o. Ẹni yẹn wá kọsẹ̀. Ṣé àtàpàkò yẹn, àtàpàkò ẹsẹ̀ ẹni yẹn ó wá ṣí. Ó wá di pé ẹ̀jẹ̀ wá pọ̀, ẹ̀jẹ̀ yìí ò dá. Wọ́n gbé ẹni lọ sí ilé ìwòsàn. Má ṣe ń fa ẹ̀jẹ̀ sí lára, lẹ̀jẹ̀ ń gbẹ lára ẹ̀. Ẹ mọ̀ pé sẹ́sì mọ̀ pé ìtọ̀sẹ̀ ló lọ̀yọ́, wọ́n wá tọ̀ ọ́ kí ló ṣẹlẹ̀ tí nǹkan fi rí báyìí. Wọ́n wá wálé wa. Òun lọ́mọ kan ló ń gbáǹkó. Nítorí sì sọ tó sọ leléyìí. Nígbà tán wálé wa, wọ́n bá bàbá mi. Kí ló ṣẹlẹ̀ báyìí ni àwọn ọmọ kankan. Ọmọ yín kan ni lọ́mọ àwọn náà nínà yàn jẹ. Ó sì lọ́lọ́run mọ́, Ọlọ́run sì ti mú báyìí o. Ẹ dákun. Bàbá mi gba ẹran lọ́wọ́ ẹni yẹn pé kọ́mọ yìí ò sẹ́ kò rẹ̀ ọ́, kò rò ọ́, ó kàn ń kó. Ẹ pẹ́ lọ́n ti wá mú ẹ báyìí. Wọ́n fi ẹran, wọ́n gba ẹran ewúrẹ́ tẹ́yìn rẹ̀ gbagbá. Wọ́n pa ẹran yẹn. Wọ́n fi ṣe ìpèsè fún ẹni yẹn tó gbádùn. Nígbà tó wíyá mo wá ń bèèrè lọ bàbá pé bàbá ẹ dákun iṣẹ́ wo lẹ lò báyìí. Wọ́n ní táwọn lò náà ni pé èékánná àtàǹpàkò ẹsẹ̀ òsì. Ẹ bá mi wà. A wá gé èékánná yẹn. A wá lọ èékánná yìí mọ́ ẹyọ atare kan. Ẹyọ wóró atare kan. A wá fi sín gbẹ́rẹ́ sí iwájú orí báyìí. Béèyàn bá àbíyàn fẹ́ sa oògùn burúkú sí wa. Pẹ̀lú ògùn Ọlọ́run ẹni yóò kọsẹ̀ yóò kú ni. Ẹni yóò kọsẹ̀ á kú. Àfi tó bá jáwọ́ lọ́rọ̀ wa ló kù. Bí ó ṣe jẹ́ nìyẹn o. Mo dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ ti subscribe sórí ètò yìí, ẹ ṣé o. Àbùdí ní tolókun, àbùdí ní tọlọ́ṣà. Ẹ ní wá owó tìtorí àpò sásámùrà kì í gbẹ. Àpò wa ò ní gbẹ o. Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ dákun mo bẹ̀ yín. Gbogbo wa pátápátá a ní wá owó tì o láṣẹ Èdùmàrè.
ó yẹ nífẹ̀ẹ́ sí àwọn àgbo alọ́lọ́kan òjọ̀kan. A ní àgbo jẹ̀díjẹ̀dí, a ní àgbo alẹ́, ìdákọ́lẹ̀, àgbo ẹ̀jẹ̀ ríru. Èyíkéyìí àgbo tí ẹ bá fẹ́ ó ń bẹ ní ọ̀dọ̀ wa. Ilẹ̀ wa ní àbí lókè òkun, àgbo yóò tẹ̀ yín lọ́wọ́, à ní disappoint yín. Ẹ lè fẹ́ pè mí, nọ́mbà tí ẹ máa pè mí sí ni 08039336675 tàbí 08053133142. Nọ́mbà tí ẹ máa pè mí sí nìyẹn. Orúkọ mi ò yí padà, èmi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín. Orúkọ mi ni Dr. Aviz Abolade Ọmọ Aramide.